Alápàko tuntun mo ní kò sí Alápàko tuntun kò lè sí Alápàko àlòkù Alápàko ni Alápàko ń jẹ́ nítorí náà òun ìṣe Baálẹ wa wọ́n wá bí léèrè nígbà pé ta ló ń jẹ́ ó ní ọba Sẹ̀míù Ògúnjọbí tí abúlé Ifọ̀ mo á sọ fún mi ní òṣìṣẹ́ náà Sẹ̀míù ò ní ọba Sẹ̀míù kò ní agbára láti fi ọba jẹ Baálẹ jẹ síbikíbi kò ní agbára ó ní oní grade 1 oní grade 2 àwọn olóyè máa ń fi yé pé prescribable obas tó wà ní Ifọ̀ local government ó ní bàbá wa Ọládipúpọ̀ Àtúndá. olórílẹ̀ ọ̀pọ̀ orílẹ̀ Ifọ̀ ọba Sẹ̀míù Arọ́lágbadé wà. kábíyèsí o. so wọ́n pè mí wọ́n ní àwọn gbọ́rọ̀ kan wuyewuye mẹ́rin pé àwọn ajagunbalẹ̀ òṣà ajagunbalẹ̀ something like that mo ní bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ náà wọ́n ròyìn ipa tí mo kó lọ́pọ̀lọpọ̀ mo ní bẹ́ẹ̀ ni sà wọ́n ní kí la fẹ́ ṣe sí ní gbogbo báńdìrì tó wọ ibẹ̀ yẹn nǹkan tá a lè ṣe sí ni pé ká wá baálẹ̀ sọ́tún sósì síbẹ̀ débi pé tí wọ́n bá fẹ́ wọlé síbẹ̀ baálẹ̀ yẹn á tètè alert fún àwọn èèyàn ẹ máa bọ̀ àwọn èèyàn tó fẹ́ wọlé o wọ́n dẹ̀ dẹ́ òkè èmi náà náà fẹ́ fi jẹ baálẹ̀ sílẹ̀ mọ́ ni. ohun tí mi sọ fún yín ni pé baálé Alápàko wà baálẹ̀ tí mi fi jẹ kì í ṣe baálé Alápàko tí baálẹ̀ tí wọ́n ti jẹ baálẹ̀ tẹ́lẹ̀ tó máa ń pè ìbògùn 36 ló wà. gbogbo ibi tí ẹ ti ń wò wá ìlú Alápàko Sọgunjẹ ni a wà ní ìpínlẹ̀ Ògùn ní ìjọba ìbílẹ̀ Ifọ̀ ní Ìbògùn níbi tí baálẹ̀ ìlú ti di méjì lójijì ẹni tí wàá jẹ́ ojúlówó baálẹ̀ ní àwọn ní ohun tí àwọn fẹ́ bá gbogbo àgbáyé sọ pàápàá ìjọba ìpínlẹ̀ Ògùn àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn Nàìjíríà àti àgbáyé lápapọ̀ báwo ni ọ̀rọ̀ ṣe jẹ́ kí ni ó tó fa sábàbí ẹni tí ó jẹ́ ọ̀kan lára olóyè tó padà di baálẹ̀ tí ìlú ò sì mọ̀ sí pé pátá ni a ó máa yànnàná bí ètò òun ṣe ń tẹ̀síwájú ẹ kú ìkàlẹ̀ bàbá orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ sà. èmi ni Julius Olúwafúnmiṣọ́ Ògúnjọbí Baálẹ Alápàko Sọgunjẹ. ní ìlú ní ìpínlẹ̀ Ògùn ní Ìbògùn ní Ifọ̀ local government. bàbá tó wà lẹ́gbẹ̀ẹ́ yín báwo làwọn ṣe jẹ́ sà. ọ̀tún ìlú Nílùú náà fíhùn tó náà jọmọ bíbí ìlú Alápàko. bàbá tí àwọn búlù ń kọ́. wọ́n ní olúwo gbogbo wa ìlú pátápátá tìlé tòkó tó ń jẹ́ Abíọ́dún Agbódùdé. bàbá kí ni ohun tí yóò ṣẹlẹ̀ gan. àbí kí gbogbo Nàìjíríà gbà wá o ní ọjọ́ kẹta oṣù kẹta àwa lọ sí gbó Olúṣàbí pẹ̀lú kábíyèsí ọba Aláké a lọ ṣe Olúṣàbí dé àwa gbó Olúṣàbí nígbà mo ń bọ̀ lójú ọ̀nà ní gbogbo wọn pè mí pé baálẹ̀ ò dáa tún jẹ o nígbà ò dẹ̀ jẹ baálẹ̀ o a ò jẹ baálẹ̀ tuntun wọn ní ọ̀gbọ́n lórí ẹni pé wọ́n ti jẹ baálẹ̀ tuntun ní Alápàko mo ní kò sí tó jọ lẹ́sẹ̀kẹsẹ̀ mo dẹ̀ pé olúwo ń gbọ́ kí ló gbọ́ olóní ò gbọ́ nǹkan kan mo pé ọ̀tún náà ò gbọ́ nǹkan kan mo kó gbogbo ọmọ àti àdúgbò bọ̀tí nígbà máa fi délé mo wo orí ìní tí wọ́n ń wò yẹn ń bá rí ààrẹ rèé nígbà ló ti ń rò tí n bá dẹ̀ délé o àfọwọ́n ra wa o nígbà tí a dẹ̀ délé mo lọ bá gbogbo wọn náà ní olórí níṣòro abá ní òkú ọ̀la tó máa lọ jẹ́ pé òun fẹ́ ṣe ètùtù kan kó òun wá olóòní ètùtù olóògbé òun kì í báyọ̀ ṣe o tó lẹ̀ kó máa lọ ní ìjọ yẹn nígbà tí màá wò títí kí ni máa ṣe àbájú kákọ̀wé sí àwọn ìjọba akọ̀wé sí dípò Ìbògùn akọ̀wé sí Ìbògùn council of obas akọ̀wé sí Ìbògùn council of Baálẹ akọ̀wé sí Ifọ̀ local government council of Baálẹ ní ìtẹ́mi fún iṣẹ́ ọmọ ògbólógbò jẹ́ PR wọn àwọn akọ̀wé sí aláyélúwà wa kábíyèsí ọba wa Ọládipúpọ̀ àfínjọba tó ń gbàjọba lẹ́ ọba akọ̀wé sí lẹ́yìn yẹn nígbà tí a tún fọ̀rọ̀ yìí lọ bàbá wa Ọbásanjọ́
irú ẹ̀ tí wáyé ń bì kan ó pe gbogbo àjọ pé kò sẹ́ni tó lè fi baálẹ̀ kan jẹ sí ìlú kan tí ò ní baálẹ̀ rí láì jẹ́ pé gbogbo ọba Ìgbògùn bá mọ̀ sí, ọba Ọládipúpọ̀ bá mọ̀ sí, Aláké ọba Ìgbàland ó bá mọ̀ sí, kò sẹ́ni tó ní agbára tó náà gbogbo wọn tó ń jẹ tí ò ní bàbá wọn bá ṣolólo oní ògbẹ́sẹ̀lé ó lè nu àrí bàbá wa Aláké wọ́n dẹ̀ yan panel bàbá wa Olúọ̀fin Ifọ̀ náà ó pe gbogbo abálẹ̀ sí ààfin wọn lórí ọ̀rọ̀ yìí kan náà wọ́n dẹ̀ yan panel pé ká máa lọ ṣèwádìí báwo ló ṣe jẹ́ kíní dé alẹ́ ṣèwádìí orí ìwádìí yẹn náà láwà bọ̀tí tó tó àyà wà lẹ́nu ni pé ó tó bí ọ̀sẹ̀ mẹ́ta tí a jọ sọ̀rọ̀ ilẹ̀ ní ilé àwọn bàbá wa ní ààfin Ẹlẹ́yẹlúwà ọba Aláké ló wá ń sọ níbẹ̀ pé òun náà baálẹ̀ lòun mo lè wà lórí ìjókòó akéwà asáni ojú ẹkùn kátẹ́kùn bá dìde mo ní kì í ṣe níbo ló ti jẹ baálẹ̀ sí ó ní Alápàko tuntun mo ní kò sí Alápàko tuntun kò lè sí Alápàko àlòkù Alápàko ni Alápàko ń jẹ́ nítorí náà òun ṣe baálẹ̀ wa wọ́n wá bílẹ̀ níbẹ̀ pé tábìlì ló jẹ́ ó ní ọba Sẹ̀míù Ògúnjọbí tí abúlé Ifọ̀ mo á sọ fún mo ní òṣìṣẹ́ náà Sẹ̀míù ò ní ọba Sẹ̀míù kò ní agbára láti fi ọba jẹ kàbálẹ̀ jẹ síbikíbi kò ní agbára ó ní oní grade 1 oní grade 2 àwọn olóyè wá fi yé pé prescribe obas tó wà ní Ifọ̀ local government ó ní bàbá wa Ọládipúpọ̀ Àtàndá Olúọ̀fin Ifọ̀ land lẹ́yìn yẹn kò sí gbogbo ọba tó bá máa fi wọn jẹ á kó wọn wá síbi títí kan Ọlọ́fin tí gbogbo Ifọ̀ local government wà gbogbo ọba tó bá máa wọlé ńbẹ tú ọba Ẹlẹ́yẹlúwà Ọládipúpọ̀ ló máa jẹ èyí ti wọlé lájẹ máa rí ìwé ẹ̀rí ẹ̀ tí èmi tó yẹ PRO ló máa gbélé mi lọ́wọ́ máa dẹ̀ka fún gbogbo ilé ẹ̀ mi ṣe jẹ́ alukoro fún gbogbo baálẹ̀ Ifọ̀ local government. Bàbá ìgbà tí ẹ fẹ́ gorí àléfà àwọn babaláyín tẹ́ wà yìí àwọn ìgbésẹ̀ wo lẹ gbé tí oyè náà fi tọ́ sí gẹ́gẹ́ bí baálẹ̀. ó jìnnà ọ̀pọ̀lọpọ̀ àwọn àbúrò mi àwọn ẹ̀gbọ́n mi lájọ jókòó tí àjọ ṣe ìgbìmọ̀ lábúlé kí a tó ṣe míṣìnì tó àìmẹ́wàá kó tó di pé a ṣe ìkan tí fọ́tò táyà ń gbà náà ni interrogation wọ́n fi yàn mí gẹ́gẹ́ bí baálẹ̀ ìkan náà ọmọ ẹ̀gbọ́n wa ni tó fọwọ́ mi sókè ìkan náà àwọn ọ̀dọ́ ọdún náà ni níbẹ̀. nígbà tí a tún á kò lórí yẹn àwọn wá ṣẹ̀ṣẹ̀ kọ̀wé fún mi lọ́sọ̀dọ̀ bá wa Ládìpọ̀ ìlú náà ní ẹ̀dàgbé mi tí akọ̀wé ìlú tó fọwọ́ sí. Gẹ́gẹ́ bí baálẹ̀ Alápàko Sọgunjẹ ẹlẹ́ẹ̀kejì ni ìtẹ́yìn jẹ́ báyìí àti pé baálẹ̀ mélòó ló ti jẹ kẹ́yìn tó jẹ baálẹ̀ ni. baálẹ̀ tó ti jẹ sẹ́yìn láti tó 14. baálẹ̀ wo ló gbéṣẹ̀ kẹ́yìn tó. bàbá wa Àbàtì Kátọ́lá ló gbéṣẹ̀ kí n tó jẹ ìdílé àwọn ọ̀tún mi ní ó gbéṣẹ̀ kí bàbá Àbàtì tó jẹ. ẹni tí ó padà lọ di baálẹ̀ Alápàko tuntun tẹ̀ ń sọ yìí ǹjẹ́ ìdílé wọn náà wà lára àwọn tó lẹ́tọ̀ọ́ láti jẹ baálẹ̀ nínú. ìdílé wọn ò lẹ́tọ̀ọ́ sí baálẹ̀ nílùú yìí. ọ̀rọ̀ tó ń lọ báyìí iṣẹ́ ti fi tó ọba kábíyèsí Samuel Àtàndá Ọládipúpọ̀ létí. àti fi tó wọn létí ìwé tí a kọ sí wọn wà níbí ní petition lónìí tí a ṣe pa wọn gbà níwájú kábíyèsí. kí wàá ní ìdáhùn tí kábíyèsí fún yín lórí lẹ́tà tẹ́kọ̀ sí wọn. kábíyèsí pé gbogbo baálẹ̀ Ìgbògùn pátá ìjọkọ̀ náà àtọ́ wọn bá ó sọ fún wa pé kí gbogbo àdá dúró
ó dẹ̀ yan panel yẹn àwọn panel yẹn sì ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ ló pé eléyìí kúrú ló máa ń wé gbùrú lẹ̀ àwọn tó ti ṣe irú ẹ̀ bíi mẹ́ta tí bàbá wa bá sọ̀jọ́ gbẹ́sẹ̀ lé. irú ẹ̀ ti ṣẹlẹ̀ rí tẹ́lẹ̀ náà. ó ti tó ọ̀nà mẹ́ta kì í ṣe Alápàko ń gbé onígbògbò. lẹ́yìn tí baálẹ̀ Alápàko tuntun tẹ́ ń sọ yìí tí wọ́n jẹ baálẹ̀ tí wọ́n ǹjẹ́ nǹkan ti pa ẹ̀yìn àti wọn pọ̀ ní bóyá lórí ọ̀rọ̀ ilẹ̀ àbí nǹkan kan àbí lórí boundary àbí nǹkan kan ẹ ti lájọṣepọ̀ kankan rí lẹ́yìn tí wọ́n jẹ baálẹ̀ àbí wọ́n kàn sì jẹ́ sínú ilé wọn náà ni wọ́n ti gbé ìgbésẹ̀ kankan. nígbà tó jẹ́ nítorí kan tó ń ṣẹlẹ̀ nísìnyí pé ó dọ̀kọ̀ baálẹ̀ Alápàko tó bá dẹ̀ lọ fi mú tọ́ ẹ ṣe nǹkan kan èmi náà máa wá gbé gẹ́gẹ́ bí original baálẹ̀. baálẹ̀ Alápàko tuntun lọ́kọ̀ sára mọ́tò. baálẹ̀ Alápàko èmi tí ẹ̀ ń ṣe rí dókò Alápàko kejì Alápàko méjì ni o àwọn kejì tí wàá bá mi ní àná. ṣé Alápàko kejì yẹn ṣáwọn náà ní baálẹ̀ tiwọn náà ní baálẹ̀ tiwọn. a jẹ́ pé nígbà tẹ́lẹ̀ ti gbé ìgbésẹ̀ tí wọ́n gbé yìí ó fẹ́ di pé Alápàko baálẹ̀ fẹ́ di mẹ́ta nìyẹn. àbí ǹjẹ́ agbègbè kan wà tí ó dá wà tí a lè pè ní Alápàko tuntun tẹ́nìyí náà wọ́n jẹ baálẹ̀ sí. kò sí rárá. inú abúlé ta wà yìí náà nílé wọn wà. ilé wọn wà bẹ́ẹ̀. ǹjẹ́ látìgbà tó ti wá ń pera wọn ní baálẹ̀ Alápàko tuntun yìí ǹjẹ́ ẹ ti sọ̀rọ̀ bí akẹ́yìn àti wọ́n jọ sọ̀rọ̀. mo ti sọ fún un pé ohun tó fẹ́ ṣe o ajá orí ìlòṣù ni o ò lè jẹ. ṣé ẹ pè wọ́n wá sínú ààfin yín bí ni. kò jẹ́ kó wá à ń lọ sí kóòtù níjọ́ yẹn ni mo wá rí. sọ̀rọ̀ yìí ti dé kóòtù. a ti dé kóòtù. ọ̀rọ̀ tẹ̀gbọ́tàgbò rẹ̀ ṣe ló pé òun ló wá lé pátápátá ibi ó sọ̀rọ̀ ẹ̀ di èèyàn yẹpẹrẹ lẹ́rìn ìlú. lóko ni bàbá ẹgbẹ́ youngster ní ìlú ìtẹ́lẹ̀ nítorí ilé ìlú sọ pé òun àwọn ṣe mọ́ kọ́ má wà léwu àgbàtà rẹ̀ bọ̀ pé ó ní kọ́ wà. ṣáájú ká tó pera wọn ní baálẹ̀ Alápàko tuntun yìí oyè wo náà jẹ nínú ìlú. ààrẹ olùkàtàkù dábì jẹ. òkè ibi jagunjagun ni wọn. ní ìlú yìí agboolé ọkọ ló ń jẹ jagun ààrẹ ìjàyè ni wọn nígbà ọmọ ìjàyè ni wọn ìwé tí ó wà yìí ó kọ́ fà pé ààrẹ ìjàyè ẹ̀gbọ́n ẹ̀ ní àbúrò bẹ́ẹ̀ àríwá gbọ́dá. bàbá ǹjẹ́ ìjà tilẹ̀ wọ́n láàrin èyí àti àwọn kó di pé wọ́n lọ jẹ baálẹ̀. kò sí jà àwọn ọjà. nígbà tí ọ̀rọ̀ wa rí báyìí sà ẹni ní ẹbí láàrin ìlú abẹ́ẹ̀kọ́ kí làwọn mọ̀lẹ́bí wọn sọ. inú àwọn tí ó jẹ́ mọ̀lẹ́bí wọn náà nìyẹn àti wọn àbọ̀kọ̀rọ̀ ń di àwọn akọ̀yà ń di bàbá. tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí ààrẹ tó di baálẹ̀ tuntun yìí. tó di baálẹ̀ sọ̀rọ̀. àwọn tí wàá kàn sí ni èmi ló sọ fún wọn gan lórí ìgbésẹ̀ yìí láti dá ìlú sí méjì. bàbá ṣe lè bá a sọ̀rọ̀ lórí yẹn. lórí yẹn ṣe good question tẹ́bi kò tí a débi àwọn ọkọ àmọ́ ń pa ẹ̀ àgbọn kankan. ẹ̀ẹ́dẹ̀ ǹjẹ́ ìdí ẹ̀ránṣẹ́ sí pé àti ọmọ wa ibi tó ń lọ yìí. ìjọ tó náà lọ jẹ baálẹ̀ kò sẹ́ni kan tó sọ fún nínú gbogbo. nínú ìtẹ́jẹ́ bí ẹ̀ pátápátá. ìdí ìyá rẹ ti kàn án ní àbí di bàbá. father side ni lẹ́ti kanra wọ́n dẹ̀ mọ̀ yín. bàbá bó ṣe wá rí sà kí lè fẹ́ kí àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn ṣe àwọn ọmọlú Alápàko tó wà káàkiri àgbáyé bọ́ọ̀lù ṣe rí kí lè fẹ́ kàn ṣe kí lè fẹ́ kíjọba ìwọ ní kíjọba dá sí ń bẹ̀. kọ́ gbà wá náà ni kò sí baálẹ̀ méjì nínú kan nínú gbogbo Ògùn ṣe tó yìí ibi tó fọ ni ó ní ìfọ pàpà kò sí baálẹ̀ méjì tọ́dọ̀ tiwa náà là rí lákòókò. ọ̀rẹ́ tí wàá wà nífà mi ń fa ó tó gbà ó tẹ̀ tí ń fa báyìí ó tó ṣù mélòó àbọ̀sẹ̀ mélòó báyìí. ló ṣe ni pé ẹ ṣeun àwọn ò bá fa wàhálà o àbáfà àti ìṣòro kò tí ẹ̀ débi àánú ò dẹ̀ rí débi pé a máa lọ sí ilé ọ̀dẹ̀ báwọn sọ kò sẹ́ni nígbà fa wàhálà. nígbà tó wá ṣẹlẹ̀ báyìí lára àwọn tí wọ́n jẹ́ abẹnugan ní ilẹ̀ Ìgbògùn òun náà ni olóyè Àrẹ̀mú Olúṣẹ́gun Ọbásanjọ́ ìyá bá ti gbọ́. wọ́n ti gbọ́ àti lọ sí bí sí pẹ̀lú wọn. pẹ̀lú bàbá.
pẹ̀lú bàbá ó dẹ̀ sọ pé gbogbo ọba alẹ́ ṣolúlu rẹ̀ ó ní kán káńsù wọn náà ti further notice ó dẹ̀ yan kọ́mítì báyìí. bẹ́ẹ̀ nígbà tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sà ẹ sọ pé ọba sẹ̀mí torí lè fọ̀ ló fi wọ́n jẹ ǹjẹ́ ẹ ti bá kábíyèsí sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ yìí. ẹ ṣe mo ò lè lọ sọ́dọ̀ kábíyèsí yẹn ní pé mo mọ ohun tó lè ṣe mo mọ tó lè ṣe a lè di bẹ́ẹ̀ sọ kó ní kọ́ ṣe wá lè ṣe tó mo mọ wà tó lè rò pẹ̀lú ọmọ tí wọ́n ń kó jọ tó ń kó kiri nígbà tí adábẹ́kúta nígbà tí àwọn olóògbé ní rí ìwà ẹ̀ wọ́n mọ̀ pé baálẹ̀ ajagunbalẹ̀ ló fẹ́ jẹ. ó ní ààrẹ ajagunbalẹ̀ ó wá sọ pé nígbà tí wọ́n wá síbí òun ló ń gbà wá lẹ̀ ó dẹ̀ ṣe ní òun gbà wá. yàrá máa ṣe nǹkan kan ó gbọ́dọ̀ yẹ kí àwọn gbọ́ ó gbọ́dọ̀ yẹ kí àwọn gbọ́ ó gbọ́dọ̀ yẹ kí èmi gbọ́ ó gbọ́dọ̀ yẹ kí àwọn èèyàn wa gbọ́ but ó fi di gbogbo wa létí tí ó sì ń tó lè sọ. ibi tọ́rọ̀ wá dé sà kí ni ìgbésẹ̀ tẹ́ ẹ fẹ́ gbé lẹ́yìn gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. kò sí ìgbésẹ̀ tá a fẹ́ gbé àwọn olóògbé ti ṣètò ọ̀rọ̀ fún un wọn ló lè tó bẹ́ẹ̀ kì í wọlé ọmọ ilé sì jí o ó lè bẹ́ẹ̀ kì í síta ó dẹ̀ padà wá tọrọ àforíjì ẹ̀wọ̀n bàbá. ṣètò máa tọrọ àforíjì ẹ ṣe tán láti kò sí ká fẹ́ ṣe fún ẹ òye wọn tán di ẹjẹ tẹ́lẹ̀ ẹ̀dẹ̀ nírọ̀ wọn lóye. ìyẹn dẹ̀ kù sẹ́wọ́ wọn. àwọn ìlú àwọn ìlú o bí òun gangan náà wọ́n fi mí jẹ́ ni orúkọ mi ló rù mí wọ́n sọ òun sọ wọ́n lù mí sọ ni. ó tọ́ mi lọ sí tẹ̀tìgbà lórí àlefa àbára yín sà ó tọ́ mi lọ sí tẹ̀tìgbà lórí àlefa àbára yín. ìgbà tí mo jẹ́ lẹ́rọ ayọ̀ kábíyèsí ó di ọdún kẹwàá. 2012. tí wọ́n fún yín ní fìlà ọ̀fíṣíálì rẹ̀ bíi baálẹ̀ ìlú. Agbègbè Alápàko Sọgunjẹ tá a wà yìí ṣé ilẹ̀ orílẹ̀ Ifọ̀ débì ni àbílẹ̀ Ifọ̀. ilé orílẹ̀ Ifọ̀ débì ilé orílẹ̀ Ifọ̀ wà kó kọjá Ifọ̀ high school. Ifọ̀ high school. tí wọ́n lè sọ fún ilé wọ́n lè sọ fún Ifọ̀ ilẹ̀ bàbá wọn dé. wọn kò dáṣẹ rárá. A jẹ́ pé ọba Ọládipọ̀ Àtàndá ló ní àṣẹ olórí àṣẹ gbogbo Alápàko. local government láti fi báyìí lè jẹ. kábíyèsí láìpẹ́ yìí ni wàhálà kan ṣẹlẹ̀ nílùú Alápàko Sọgunjẹ Alápàko Sọgunjẹ wọ́n ní wọ́n ti ní baálẹ̀ ń bẹ̀ tẹ́lẹ̀ ṣàdédé ni wọ́n tún fi ẹnìkan jẹ baálẹ̀ Alápàko Sọgunjẹ tuntun wọ́n wá ní pé ẹni yìí ẹ̀yin lẹ fún ní fìlà ẹ̀yin lẹ jáwé lé lórí báwo ni ọ̀rọ̀ ṣe kàn yín sà. ẹ ṣe mo dúpẹ́ inú mi dùn ara mi dẹ̀ yá tí èèyàn bá dìde nínú ìlú kan tó bá lòun fẹ́ jẹ baálẹ̀ gẹ́gẹ́ bí èmi ọba Olórílẹ̀ Ifọ̀ alákọ̀ọ́kọ́ kò síwèé kan látọ̀dọ̀ ìjọba tó sọ fún mi pé ní Ifọ̀ táwa yìí o ibi báyìí lẹ́tọ́ mi dé àbí báyìí lẹ́tọ́ mi ò dé tẹ́nìkan bá ní ìwé kan tó sọ pé ọba Orílẹ̀ Ifọ̀ o ibi báyìí lágbára ẹ dé o tíjọba Ògùn state tó ń fún tàbí tó ń fún mi kó lọ mú wá bí a first class ọba ní Ifọ̀ Orílẹ̀ Ifọ̀ kò síbi tí mi lè lọ pa mi sí a first class ọba nítorí pé mo mọ̀tọ̀ mo mọ gbogbo tí Orílẹ̀ Ifọ̀ dé lẹ́nu ẹ tó kù mí màá fi ẹ̀sán kù wọ̀nyí nílùú tó ń sọ yìí láfítà ẹ̀ mo ti lọ fi èèyàn jọba mẹ́tì mo gbá délé lórí tí gómìnà wà lórí ìjókòó. orúkọ olú náà sà. Olú of Ìbògùn Balógun. so ohun tó bá mú mi tí mo lọ gbá délé yàn lórí tí mi ò rẹ̀ tó pè mí lẹ́jọ́ yẹn lórí tó dẹ̀ pé authority ló instruct mi pé kí n lọ ṣe ń gbà yẹn that was 4 years ago by then I was a part 2 tí mo wá di first class sí kẹ́nìkan ló fẹ́ kó mi pápá mọ́ra kọjá kan pè wá lọ́tún lọ́sì kọ́ sọ bí tó ní láàpù àṣẹ̀bádé kọ́ sọ fún mi ò jẹ̀bi o. nǹkan tẹ́ ń sọ pé ṣùgbọ́n ohun tẹ́mi sọ fún yín ni pé baálé Alápàko wà baálé tẹ́mi fi jẹ kì í ṣe baálé Alápàko tí baálé ò tí wọ́n ti jẹ baálé tẹ́lẹ̀ tọ́ máa ń pè Ìbògùn 36 ló wà
mi ìdẹ̀tí rẹ̀ ní pé mi kó challenge mi adẹ̀ ti jẹ́ sí close to 6 months. so wọn ṣe àbándù kan náà pẹ̀lú Alápàko tí Baálẹ wà lọ́wọ́lọ́wọ́ tẹ́lẹ̀. ṣé ẹ rí àmọye ìlú ló wà ní fọ́ ẹ̀ tó bá jẹ ibìkan tó bá ní ibìkan jẹ Kẹ́hìndé tó bá fi jẹ Baálẹ Kẹ́hìndé tí ìlú bá tún ti ń rọ̀ síwájú wọ́n lè sọ pé Baálẹ Kẹ́hìndé tuntun kò sọ́ọ̀fẹ́ sí bẹ́ẹ̀. ohun tó mú mi ṣe ń gbà yẹn ni pé mo gbọ́ pé àwọn Àwórì wọ́n ń wọ orí ilẹ̀ wa bọ̀ tú abúlé yẹn wọ́n ń wọ̀ bọ̀ àwa ń wá kíkanjú pé ta la fẹ́ fi sí báńdì yẹn sódà táwọn Àwórì wọn lè tibẹ̀ wọlé sórí ilẹ̀ Ẹ̀gbá. mo dẹ̀ mọ̀ pé ọmọ tá a fi síbẹ̀ yẹn kójú òṣùwọ̀n báwo ò bá kójú lù ìyá ló ń ya. Baálẹ tí mo fi jẹ yẹn ó kájú ẹ̀ mo fi ní kí wọ́n lọ dúró náà kí ohun tó ṣàn bàbá wájọ́ kìnìún àná kó má tún ṣe wá. nǹkan táwọn aráàlú yẹn sọ nísà ni pé ẹni yẹn gan kò wá láti ìdílé oyè tí ó tẹ̀lé jẹ baálẹ̀. wọ́n lẹ́ni pé olóyè gan ni láàrin ìlú àwọn ń bẹ pé olóyè ààrẹ. ẹ ṣe ó máa ń wáyé bẹ́ẹ̀ dára ẹgbẹ́ tí mo jókòó yìí kí n tó jọba olóyè mi nílùú olóyè mi nílùú kí n tó jọba. so ó wá ní tàbí gbèsè tó bá bá wájà àbí tí ìlú bá ń fẹ̀ sí tó fẹ́ fi hàn sí mi kan torí pé mo ti joyè láyẹ̀ ṣé mi ò lẹ́tọ̀ọ́ láti wájú mi lórí àpèrè bàbá tó bá mọ̀ kí n sọmọ ìlú wọn àbí ò lẹ́tọ̀ọ́ sí tró yẹn let's go to court of law ìyẹn ò pè mí kọ́ lọ yọ lábẹ́ òfin kọ́ bá kí ẹnìkan kọ́ bá gbé pé wàhálà kọ́ bá ṣe wàhálà bẹ́ẹ̀ máa fọlọ́pàá kó wọn o kọ́ má bàlùjẹ́ mọ́ mi lórí. àbíyèsí o. ṣùgbọ́n tó bá mọ̀ pé kò lẹ́tọ̀ọ́ wọ́n ti gbé lọ Abẹ́òkúta ó jàre wọn bọ̀ ni gbogbo ibi tó kọ̀wé lọ ó jàre wọn bọ̀ ni kò sí tóun ti lọ nígbà tó bá sọ pé ta ló fi ẹ jẹ́ olórí ilé Ifọ̀ first class ọba ẹ máa lọ láyà tàlàfà náà sọ. I'm an authority. káàkiri gbogbo tí ẹ ti ń wò wá lọ́dọ̀ bàbá náà ni a wà lónìí ìyẹn Baálẹ Alápàko Sọgunjẹ tuntun bàbá olóyè orúkọ lẹ́kùnrin rà ẹ bá mi dárúkọ yìí fún gbogbo ara lé. orúkọ mi Sulaiman Ìdòwú ọmọ Agboola. ṣáájú àsìkò yìí ni wọ́n ké sí wa nílùú Alápàko tuntun Sọgunjẹ níbi tí wọ́n tí bàbá olóyè ibẹ̀ ti sọ fún wa pé wọ́n fi ń jẹ baálẹ̀ àwọn ẹni àwọn jẹ baálẹ̀ ìlú náà pé ọ̀rọ̀ yẹn ṣáà dàbí nǹkan kó fapá kò ṣe jàmú àwa ní taba ti gbọ́ tọ̀tún pé kí a lè gbọ́ ti òsì náà so bàbá báwo ni ọ̀rọ̀ baálẹ̀ ìlú Alápàko tuntun báwo lè jẹ́gùn. ṣe rí Ọlọ́run kó ṣàánú wa first thing tí máa kọ́kọ́ ṣe ládùúrà ni pé alhamdulilayi rabbil alamin ọpẹ́ ni fún Ọlọ́run torí ṣáájú gbogbo kéèyàn máa dúpẹ́ ẹni bá wà láàyè tó dáa kó máa dúpẹ́ ẹni bá tún wà láàyè tó dáa kó tún máa dúpẹ́ ṣèyí tó náà láàfíà tó péye ọpẹ́ ní fọ́lọ́run ẹnu ọpẹ́ wa Ọlọ́run má jẹ́ òkan láéláé ẹnu ọpẹ́ wa Ọlọ́run má jẹ́ òkan láéláé inú tá a dẹrù tá a fi mọ̀ pẹ́pẹ́ sọ sí Ọlọ́run má jẹ́ àfẹ́rò ní ìbànújẹ́ láéláé ṣẹ́rí tí development bá bá ìlú oríṣiríṣi nǹkan ni ó máa jáde láti bẹ̀ àdẹ̀fi kí àwọn tó wà ń bẹ̀ kí wọ́n fún understanding tó pọ̀ olórílẹ̀ ọ̀pọ̀ orílẹ̀ Ifọ̀ ọba Abdulsemiu Arọ́lágbadé wà. kábíyèsí o. so wọ́n pè mí wọ́n ní àwọn gbọ́rọ̀ kan wuyewuye mẹ́rin pé àwọn ajagunbalẹ̀ òṣàjagunbalẹ̀ ọ̀sọ́ntì ní àdàlù mo ní bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ ní àwọn ròyìn ipa tí mo kó lọ́pọ̀lọpọ̀ mo ní bẹ́ẹ̀ ni wọ́n ní kí la fẹ́ ṣe sí ní gbogbo báńdìrì tó wọ ibẹ̀ yẹn nǹkan tá a lè ṣe sí ni pé ká wá baálẹ̀ sọ́tún sósì síbẹ̀ débi pé tí wọ́n bá fẹ́ wọlé síbẹ̀ baálẹ̀ yẹn á tètè alert fún àwọn èèyàn ẹ máa bọ̀ àwọn èèyàn tó fẹ́ wọlé o wọ́n dẹ̀ ní òkè èmi náà náà fẹ́ fi jẹ baálẹ̀ síbẹ̀ mọ́ kódà àyà mi gbé ọkàn mi dẹ̀ gbé kódà oṣù pàpà wọ́n ní kò sí wàhálà tí àwọn mọ̀ pé tí àjòjì bá lọ wọlé síbẹ̀ yẹn àpapọ̀ àwọn ará abí tí ẹ mọ̀ pé iṣẹ́ ilẹ̀ níṣẹ́ wọn ká má dárúkọ ẹnì kankan torí àrí afẹ́fẹ́ ni àwà ká má dárúkọ ẹnì kankan tá a mọ̀ pé iṣẹ́ ilẹ̀ níṣẹ́ wọn kò sí ìtókàn wọ́n lè pa ya wọn torí ilẹ̀ wọ́n lè pa bàbá wọn torí ilẹ̀ tó ti yé sí so kó bá ti pọ́ máa bá bẹ̀ yẹn wọlé so èèyàn lè ti wà níbẹ̀ láti tètè ṣe kéde láti lè máa fún àwọn èèyàn ní alert torí ẹ̀rọ ṣe fi ní Arọ́lágbadé wà
ọba abdulsemiu olórílẹ̀ of orílẹ̀ Ifọ̀ ló fi mí jẹ baálẹ̀ síbẹ̀ and it's a first class ọba. So awuyewuye tó dẹ̀ sọ èmi àti baálẹ̀ Alápàko ẹ̀gbọ́n mi ni bọ̀dá Fúnṣọ́ Ògúnjọbí ẹ̀gbọ́n mi ni o wàláì ẹ̀gbọ́n mi ni. ẹbí ni. wàláì tẹ́tẹ́ ẹ̀rẹ́ kíní kan tẹ́ wà sá gbogbo Alápàko pátápátá ẹbí gbogbo wa tán mọ́ra wa tán tá a bá ń bára wa sòtò láṣẹ́wó ni wa àbáyẹn lọ́wọ́ àwọn bàbá wa ni ló ti yé sìn àṣẹ́wó ń wá ní gbogbo wa àbáyẹn lọ́wọ́ àwọn bàbá wa ni ṣùgbọ́n ká má fi ìlara ká má fi bà progress tó wọnú ìlú yìí jẹ́ tó ti yé sìn ó lè ṣe àsìkò tiwa láwa yìí ó lè ṣe é ṣe kójú ọmọ kékeré báyìí lọ́lọ́run tó máa tó gbé dìde lọ́la ẹ jẹ́ ká fún support àwọn bàbá wa ní kíní kan ní ẹni bá ń ṣe nǹkan tẹ́ ẹ bá ń hílẹ̀ á tún ṣe more than that tó ti yé sìn ìwọ ọkọ tó lóde tó rí bàtà bàtà yìí máa fìtì ìyàwó mi o wá rà wálé fún ìyàwó ẹ ìyàwó wa gbé bàtà yẹn wá gbé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni pé rélùwé ló rà fún un ṣe mọ̀ pé ó ti fún ọkọ yẹn ní ìwúrí àti tún ṣe tó tún jù bẹ́ẹ̀ yẹn lọ ṣùgbọ́n wá rí nǹkan tó aṣọ rẹ̀ ọ̀pá mẹ́wàá ó dẹ̀ máa dá mo dẹ̀ rí style kan lára jẹ́ kí n rà lọ fún ìyàwó mi yẹn kí lè wá rí rà nínú ìṣe mọ̀ pé ó máa fẹ́ nìyẹn step back kò ní lè ṣe nǹkan tó jù bẹ́ẹ̀ lọ tó ti yẹn sìn progress ti wọ̀lú Alápàko the only thing tí mo fẹ́ bẹ̀ yín ni pé ẹ jọ ẹ bá mi sọ fún ẹ̀gbọ́n mi kọ́ corporate kọ́ dẹ̀ ní understanding tó pọ̀ ẹnìkan wà tó ń push wọ ẹ jẹ́ ká fi yẹn sẹ́gbẹ̀ẹ́ kan náà nítorí orí yẹn la bá máa padà fi kó ńgbà tẹ ẹni bá tàkìtì pé bí ẹlẹ́bí ni tẹ̀ mọ̀ kó máa tàkìtì jáde kó o ti torí pé o ti fi èrú o ti fi ralẹ̀ o wá fẹ́ máa lo ẹ̀wọ̀n kan ìgéèsì baálẹ̀ tó ṣe ẹ̀jẹ̀ òǹtàn rẹ̀ ni ló ti ń sìn nígbà bá parí ẹ̀ náà lé ibi tó gbolo fẹ́ fojú sí ẹni ìmúdẹ̀ láìkí ẹ̀ tẹ́lẹ̀ o ṣùgbọ́n mi ní dárúkọ ẹ̀. kí làwọn ipa tẹ́ ti kó nínú Alápàko kó tó di àsìkò? before kó tó dàsìkò yìí àwọn ọ̀dọ́ ìlú wọ́n ní club tí wọ́n ń ṣe wọ́n fi mí ṣe bàbá ẹgbẹ́ wọn which is your star ṣe ti yẹn wọ́n náà fẹ́ ṣe bánà àwọn fẹ́ ṣe anafásì àwọn máa pa màálù àwọn ẹni sòrò ṣé bí lu Alápàko ọ̀dọ́ lu Alápàko ọmọ lu Alápàko dẹ̀ ní ẹ wá fẹ́ pa màálù ayé àdẹ̀jẹ́ máa ṣe kéde wọn á lọ ẹ jẹ́ ká wo nǹkan tá a lè ṣe sínú ìlú yìí ẹ kọ́kọ́ lọ ṣe signboard sí ọ̀nà ọ̀dẹ́yìn lọ kọ́ fi mọ̀ pé yá this is way to Alápàko Sọgunjẹ àwọn ọmọ yẹn dẹ̀ ṣe èmi náà contribute on it later mo tún pè wọ́n mo ní ọ̀nà yìí ò dáa mọ́tò kì í lè dé abúlé ẹ má wọrí ẹ jẹ́ ká pé katapila adẹ̀gbé katapila wọ̀ lú yẹn alakọ́ta lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún lẹ́gbẹ̀ẹ́ òsì láti ọdẹ́ ìlọ yẹn alàdábílé gbẹ̀ katapila yẹn lo 6 months adẹ̀ sọ 70,000 gbò yá everyday nígbà tó yá oní katapila yẹn àjọ pé àjọ jókòó pé ibo láti fẹ́ lówó máa sọ owó yìí ojoojúmọ́ abẹ̀rẹ̀ sí ní tafili tí wọ́n ń kó ńbẹ̀ ìgbà míì ọ̀rẹ́ mi yẹn àwọn ọmọ iṣẹ́ ìwò wọn gbọ́n pé àwọn òrówó ní iṣẹ́ yìí àwọn ti fẹ́ làkàtà ìdábìlẹ̀ ajẹ́ ká gbé katapila lọ síbi tí àwọn ti máa lówó ó wà láti sọ fún mi pé ṣé ẹ rí SIA torí alias mi nìyẹn SIA ṣé ẹ rí SIA tó gbé katapila lọ abúlé yẹn láì ṣe bó bá lò tán òun ò tó bẹ́ẹ̀ láti gbé o torí ó ti ṣoore ńlá fóun lẹ́yìn tó ti ń sìn àfikún parí kọ́kọ́ ọ̀dẹ̀ ṣe kọ́tà ẹ̀ dé village later mo tún pa àwọn ọmọ ẹgbẹ́ ọ̀nà yìí ẹ jẹ́ ká ṣe bridge tẹ bá máa dá bílẹ̀nsì ẹ̀ máa kọ bridge yẹn irin èmi ni owó kan tí àwọn kan fún wa mo ní kán kó yẹn wá bá mi alọ́ra ní lẹ́sẹ̀kẹsẹ̀ mo ní káwọn ọmọ yẹn lọ́ra nìkan lọ kó lẹ̀ later owó kan tún wà ńlẹ̀ wọ́n ní ẹnìkan fẹ́ ya ọ̀nà ọmọ òun bímọ ó ti fẹ́ ya nùlù mo ní èsẹ̀ máa kó yẹn bọ̀ fún mi mo pe granite ẹ máa rí granite yẹn bẹ̀ ọkọ̀ méjì lófò méjì ajá síbẹ̀ nígbà tó bá ti dé tó bá ti náà fẹ́ yáwó núùlù ẹ sọ pé owó yẹn pẹ́ ti fi ara granite kan lọ wò títí ẹni yẹn bí oṣù mẹ́ta ní òfin kí mi ẹ̀gbọ́n mi nẹ̀ pé ó ṣe jẹ́ gbogbo nǹkan náà lọ bá SIA progress ti wọnú ìlú Alápàko I do many things o nínú yìí baálẹ̀ mi àti wọn ò jà rárá the only thing tó kù fún baálẹ̀ ni pé complete understanding tó ti ń sìn instead of to go there and dance tàbí kẹ́nìkan máa àbúrò yìí ni mo jẹ́ ọ̀bí ìyá mi ò gbọ́dọ̀ dárúkọ ẹ̀ ìyá tó bí mi
wọn gbọ́dọ̀ dárúkọ ẹ̀gbọ́n mi. wọn ò gbọ́dọ̀ lárúkọ mọ́ lórí àbúrò dárúkọ wọn. ìyá mi ò gbọ́dọ̀ lárúkọ mọ́ baálẹ̀ lórí ìyàwó ẹ̀ ló jẹ́. Carolisa nǹkan tí a gbọ́ ni pé olóyè ààrẹ lẹ́jẹ́ lábẹ́ baálẹ̀ Fúnṣọ́ tẹ́ sọ yìí. olóyè ìlú yẹn ni mo jẹ́. ààrẹ àbí. bẹ́ẹ̀ ni oyè ilé baba ńlá wa nìyẹn oyè ńlá dẹ̀ ni kì í ṣẹgbẹ́ baálẹ̀ láyé àti gbọ́gbàpà kì í ṣẹgbẹ́ ọba wọn náà rẹ̀ ń pè é olóòdífá bífẹ́ bá fọre táàrẹ bá ní kò fọre náà nìyẹn oyè jagunjagun ni. bí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ ni ibẹ̀ gangan náà ni ìtìgà ní Adams jẹ́ ń sìn àwọn baba ńlá wa ló ń jẹ́ látijọ́ bẹ́ẹ̀ ni gbogbo nǹkan táwọn baba ńlá wa dẹ̀ tọ́ ní gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n ní tí wọ́n fi ń ṣèlú tìlú fi ń tùbà tó fi ń tùṣẹ́ tágbára fi wà ó ibi tọ́jú ogún ẹ̀ fún rẹ̀ ṣùgbọ́n ṣe mọ̀ pé ọ̀làjú ti dé béèyàn bá ṣagbára lò ní ìsìn á pẹ́ lẹ́wọ̀n. Carolisa nílẹ̀ Yorùbá tí ẹnìkan bá jẹ baálẹ̀ tá a bá tọ ipa tàbí ìpọ̀nrí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ a jẹ́ pé wọ́n jẹ baálẹ̀ nínú ìran wọn ni tẹ́nìkan bá jọba tá a bá tọpa àti tá a bá tọpọ̀nrí ẹni bẹ́ẹ̀ a máa rí pé wọ́n jọba ní inú nǹkan táwọn èèyàn sọ nílùú ẹni pé ẹ ò wá láti ìdílé baálẹ̀ tàbí ìdílé ẹni tí ó lè jẹ olórí yàtọ̀ sí pé bí à ń jẹ ààrẹ ilé ìwòsàn kìí sọ sí. ṣe rí sà mistake ni wọ́n ṣe nínú ìlú yẹn wọ́n pe bàbá kan ní bàbá Dàda Faragbàjà bàbá Dàda Faragbàjà yẹn òun ni bàbá ńlá tiwa tó ti yẹn sìn òun ni baálẹ̀ kẹta nínú ìlú yẹn tó ti yẹn sìn pẹ̀tọ́jọ́ ti pẹ́ tó ti yẹn sìn èmi náà ò dédé jẹ baálẹ̀ ṣùgbọ́n tó bá máa rí bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tó àsìkò nǹkan bá tó pé ẹni Dàda Faragbàjà ṣe pé dáadáa ló ṣe fún yín nínú ìlú yìí ẹ dẹ̀ fi jẹ baálẹ̀ kẹta ṣé baálẹ̀ ò tí ì tó padà sínú ìlú ẹni sọ́dọ̀ ọ̀hún ni Dàda Faragbàjà ẹni baálẹ̀ kẹta nínú ìlú yẹn which is baba ńlá mi. sọ pé nínú àwọn tí wọ́n jẹ́ progenitor tí náà ti jẹ baálẹ̀ bẹ́ẹ̀ ni èyí tó mọ̀ nínú ọlọ́tọ̀ lé ní tẹ́ bá ti jẹ́ bẹ́ẹ̀ ni mo lẹ́tọ̀ bẹ́ẹ̀ mi ì dẹ̀ tó wá dé baálẹ̀ tó wà ń bẹ̀ lọ́wọ́ tètè sí ibi tí mo lọ jẹ baálẹ̀ sí odò pé wa tètè sí ibi kan wà ń bẹ̀ náà tó jẹ́ pé wọ́n pe orúkọ abúlé yẹn mi ní dárúkọ ẹ̀ tètè sí tó jẹ́ pé jàyè ni wọ́n ti dábúlé yẹn lẹ̀ Alápàko ń bẹ̀ ló wà bẹ̀ tó wájú oníjàkidíjà kan yẹn náà wá ní ìwọ lọ tẹ̀dọ̀ síbi báyìí inú ìran wa náà ìdánwò jàyè ní tètè sí apá abẹ́lẹ̀ mi lọ jẹ baálẹ̀ sínsìn ṣé ní baálẹ̀ tí mo jẹ́ sìn mo rí pé progress of pé Alápàko ti ṣetán láti ní progress tètè sí tí ò dẹ̀ sí nǹkan tó lè dí lọ́wọ́ oṣù ò lè dí lọ́wọ́ ajé ò lè dí lọ́wọ́ ẹlẹ́bọlóògùn alásàsí wòlíìkà aláfàákà wọn lè dí lọ́wọ́ o 36 villages la ní Ìbògùn we have 36 villages in Ìbògùn Alápàko is number 1 tójú olórí ní gbogbo Ìbògùn yẹn ẹ sà ẹ padà lọ́kẹ́ lọ béèrè ní Ìbògùn ní ìsìn kẹ́ ẹ béèrè gbogbo Ìbògùn tó kù Alápàko ló wà lẹ́yìn. kí ló fà á. àmọ́ bí ìlara àìbìkítà àìní action tó ìlara yẹn ti wá kú o action ti wá dé báyìí ó di dandan ká folórí kẹrù kúrò mọ́rẹ́ ẹ̀ lẹ́wọ̀ kí wọ́n fà kó mọ́rẹ́ ẹ̀ ní wọ́n fà Alápàko máa gbòkè o gbogbo lọ́balọ́ba gbogbo Ìbògùn gbogbo baálẹ̀ gbogbo Ìbògùn kán jẹ́ kó padà lọ lé kán lọ béèrè báwo ni ìtàn Alápàko ṣe jẹ́ Alápàko Sọgunjẹ báwo ló ṣe jẹ́ ṣẹ́ra Alápàko kejì náà Alápàko òkè pẹ̀lú Alápàko Sọgunjẹ tẹ̀gbọ́n àbúrò ni wọ́n fún bá ń ṣẹlẹ̀ lábúlé wọ́n máa ṣẹlẹ̀ lọ́wọ́ yẹn náà tètè sí progress today náà ó máa dé sọ́wọ́ yẹn náà tètè sí èmi ò sọ pé dandan ọbaálẹ̀ méjì máa wà lọ́hùn-ún tó bá ti wà yìí náà tó dẹ̀ ti náà ṣọ̀ máa sọ́pọ̀tì wọn tó ti ń sìn progress àdé ṣùgbọ́n inú Alápàko ò gbọ́dọ̀ jáde rẹ̀ yìí mọ́ àná òṣàkọ́tà àbùbọ́ ń bẹ̀ yẹn ìyá Màpó ni àfi sùúrù lọ́rọ̀ mi o àfikọ́ ló gbogbo ọmọ Nàìjíríà kẹ́ túbọ̀ fàdúrà ràn mí lọ́wọ́ ó ìgbéga tí mò ń fẹ́ kọ́lọ́ ń jẹ́ kó wá sí ìmúṣẹ ìgbéga tí mò ń fẹ́ nílùú Alápàko Sọgunjẹ kọ́lọ́ ń jẹ́ kó wá sí ìmúṣẹ ní kíákíá ní yára ìyá Màpó ń gbére ló gbọ́ o gbogbo ẹ̀yin ìyá
tẹ́ ẹ jẹ́ ní bí tẹ́ ẹ jẹ́ ní àìjírí tẹ́ ẹ jẹ́ ní àìjíkò nílùú Alápàko Sọgunjẹ ẹyẹ yín máa jábọ́ báyìí òde kan là jẹ́ lọ tí kì í lọ mí mọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ mú gbogbo progress Alápàko tẹ́ ẹ dé mọ́lẹ̀ gbogbo ọ̀dọ́ ìlú Alápàko tẹ́ ẹ dé wọn mọ́lẹ̀ tó fẹ́ ga tẹ́ ẹ jẹun jaga àṣírí yín máa tú ẹ máa ṣẹ̀sìn fáyé gbọ́ ǹjẹ́ gbọ́. bàbá wa nígbà tí ọba ti pè yí tí wọ́n ti sọ fún yín pé ẹ̀yin lóyìn náà kàn ǹjẹ́ ẹ tilẹ̀ fi àwọn bá lè wá ṣe ẹ jẹ́ kán gbọ́ sí pé wọ́n ti yàn yín gẹ́gẹ́ bí Alápàko tuntun pé ìdẹ́fẹ́ jẹ́ Baálẹ̀ Alápàko tuntun jẹ́ tẹ̀sán fún wọn jẹ́ wọ́n wà wí ẹ̀ pa. ṣé ẹ mọ̀ pé nǹkan kan wà èmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò mí ìṣẹ̀ṣe mo láìkẹ́ ẹ̀pọ̀ jù nǹkan ìbílẹ̀ mo láìkí Jésù náà mo dẹ̀ láìkí ànábì náà tó ti yé sìn àmọ́ ṣẹ̀ṣe kí n fi ṣeré o tí èèyàn bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ fún mi ní ìsìn kí n tó fún yín lésì màá lọ lé lọ bèrè ìfọ̀ gbọ́ o Ifá dẹ̀ sọ fún mi pé títí tí bá fi ṣe ń gbọ́dọ̀ sọ fẹ́ nìkan tí n bá fẹ́ kó jẹ́ ṣíṣe ẹnìkan ṣoṣo tó jẹ́ ẹbí mi tó tún jàdán mi òun la ṣáájú alẹ́ pátápátá ni mo lọ bá nígbà tó ní kí n lọ bèṣù pé ìyá kan rè ìyá wèrè tíran wọn kì í foríire tán ní progress Alápàko ò ní yọrí sí rere ẹ tán ra yín ni o ẹ lè pa ẹ fẹ́ kú téèyàn kan ń pàdé Ìdòwú lèmi ń jẹ́ èṣù lè ní èṣù tèmi progress ìgbọ́dẹ̀ fi ń wá wọ́n wá ní kí n lọ bèṣù kí n fa àkókò ẹ̀dìyẹ bèṣù o aago 9:00 àbọ̀ ni mo lọ bá ṣáájú ẹgbẹ́ ṣáájú àgbà àwọn ẹ̀dìyẹ kiri ní agbègbè mi nísìnyí kí n lọ bèṣù kíákíákíá o ni mo fi délé yẹn pé mo ní ìdí àkókò ẹ̀dìyẹ ṣùgbọ́n ẹ̀gbọ́n mi mo fẹ́ jẹ Baálẹ̀ lọ́la Alápàko tuntun mi ìdí sọ́pọ̀ abúlé wọn ní tí mo jà òru ni mo wá sọ fún òun ò ní wá mo ní mi náà fẹ́ kẹ́ ẹ wá torí mo mọ̀ pé wàhálà máa padà ṣẹlẹ̀ lọ́la wọ́n máa ká yẹn náà mọ̀ wá ẹ̀kú oyin ẹ jẹ́ kí n dágun yẹn jà tí n bá jà tán gbogbo yín lè jẹ́ máa jájọ́ bẹ̀ ṣùgbọ́n ẹ máa padà sọ pé ọ̀gá ni ẹ́ torí Alápàko máa dùn advice tí mo fẹ́ fáwọn ẹ̀yà tó wà ń bẹ̀ àfikún yá corporate o torí ìbínú Ọlọ́run ti dé o àwọn alálẹ̀ ti dé o wọ́n fẹ́ bínú tí gbogbo ẹni tó ń tẹ progress Alápàko mọ́lẹ̀ ẹ rí ìyá mi tí ó máa yàgbẹ́ sára láìpẹ́ láì jìnnà. gẹ́gẹ́ bí Baálẹ̀ tuntun ní Alápàko tuntun kí ni àwọn èròǹgbà yín àwọn nǹkan tẹ́ gbàlérò láti ṣe fún ìtẹ̀síwájú ìlú Alápàko tuntun pàápàá Alápàko lápapọ̀. ó pọ̀ gan. Number 1 láti Ọ̀ṣùgbóyè wọ́n ti wá wọnú Alápàko a máa ṣe títì tó fèsì campus university yẹn tó máa wá jáde sí Alápàko títì yẹn máa wá ó gba wájú pálásì tí mò ń kọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí s'Ọ̀ṣùgbóyè pálásì tí mò ń kọ́ lọ́wọ́ s'Ọ̀ṣùgbóyè báyìí títì yẹn gba wájú ẹ̀ ó máa wá jáde sí ilé bàbá Lawrence l'Alápàko tó ti ń sìn tó bá ti jáde sílé bàbá Lawrence á lè gìsì bí bíríìjì yẹn àṣẹ bíríìjì sí odò bàbá àgbà tó ti ń sìn wá jáde sílé bàbá Lawrence bí àwọn ọmọ kámpọ̀sì yẹn á lè máa gba ilé sí Alápàko ń bí ṣé àmọ́ pé mi ìṣó sọ pé Alápàko tuntun mọ́ wá sí Alápàko bí Alápàko àtijọ́ tó ti ń sìn ṣé ní bàbá wa Fúnṣọ́ ẹ̀gbọ́n mi ni wọ́n bàbá tó bí Baálẹ̀ yìí bá ṣe wà rẹ̀ kò ṣe sọ lórí afẹ́fẹ́ ẹni tó lè mọ ohun tá a jù pọ̀ kò yé bàbá kò yé Baálẹ̀ Fúnṣọ́ ìpàpà ṣùgbọ́n ó yé èmi ó dẹ̀ yóò kú ọ̀nà tó ti sè mí ní ẹ̀fà dalẹ̀ bàbá ẹ̀gbọ́n mi Fúnṣọ́ láíláí mí ní ẹ̀ní ṣàbòsí sí láíláí nítorí nǹkan kan tẹ́mi àti bàbá ẹ̀ ti jọ èmi mo wọnú ayé dáadáa ṣùgbọ́n mo dúpẹ́ pé gbogbo inú ayé tí mo wọ̀ fún dáadáa fún progress yẹn ló wá dá Alápàko báyìí àfi kó ṣọ́ra kájẹ́ kó ṣọ́ra kẹlẹ́bọ lóògùn kó ṣọ́ra ẹ̀ kó ṣe dáadáa o. kára olè sàn ohun tá à ń gbọ́ ni pé lágbàá tẹ ti di Baálẹ̀ ìlú Alápàko Sọgunjẹ tuntun wọ́n lè ti ẹ̀wọ́nú ìlú wọ́n làwọn kan gbọ́n pé ẹjẹ́ lókèrè ni pé ẹ ò tí ì wọlé wá. ṣe é mọ̀ pé jagunjagun lèmi
tó ti yé sìn tẹ́ bá dẹ̀ ń gbọ́ ọ̀kan lọ́mọ èmi ló ń jẹ́ bẹ́ẹ̀ mi ì dẹ̀ ní wọnú òòlù kìlù má ṣe yìí tó ti yé sìn àwọn nǹkan kan wà tí mo ti ń ṣe lábẹ́lẹ̀ tí mo fẹ́ pé tí ó bá wọnú òòlù lénìí nǹkan yín gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní dán lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀rọ̀ lórí owó dẹ̀ ní irú bíríìjì tá à ń ṣe lọ́wọ́ tá a bá dàn mo wọnú òòlù lénìí ó gbọ́dọ̀ péjì wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe mo wọnú òòlù lénìí títì yẹn gbọ́dọ̀ tó yàtọ̀ àwọn nǹkan bẹ̀rẹ̀ iṣẹ́ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ lóríṣiríṣi nǹkan tó ń dá mi dúró ní ẹnìkan ò dá mi dúró tá ń fẹ́ dá mi dúró ṣé wèrè ní yàrá sí àbòfẹ́ kú táàlù jọ̀ọ̀nù ni àbẹ́ èèyàn àwọn èmi kan mọ rárá mi náà ìbà mi dẹ̀dọ̀ wọ àwọn tó rán mi wá alálẹ̀ ìlú ló rán mi wá èmi ò ń ṣe ìdòwú tẹ́ ń wò yìí o àkàndá èèyàn lèmi o mo dẹ̀ wá láti wá tó lu Alápàko ṣe àdẹ̀fi kó dáa o àfi kó yọnu sí dandan lọmọdé fi ń fẹ́ràn ọ̀tọ̀gbọ̀ àfi kó yanjú sí kó yọnu sí progress tá a fẹ́ ṣe bó yọnu sí kó máa kà ní. àwọn àjọ̀dọ̀ tí ẹ jẹ́ bàbá ẹgbẹ́ fún láti dáadáa níbo lẹ́jọ́ wà báyìí lèmi lórí òtún tẹ̀sẹ̀ jẹ yìí. ṣe rí gbogbo yẹn ò ṣe máa sọ lórí atẹ́gùn gbogbo ìlú ọ̀lú Alápàko pátápátá kò sí tí ó fẹ́ràn mi ní sọ jù yẹn lọ. tó ti yẹ yín sìn ó ní skóòpù tó bá dé èmi mo ní kàn fi bẹ́ńlẹ̀ kọ́ máa yọjú kọ́ jẹ́ kí n dágun yẹn jà tí bọ́ bá yọjú sí abúlé náà ń gbé ni wọ́n ń jẹ wíná àti rẹ̀ tó wá bá mi pé ó sọ pé ṣe ni ẹ jẹ́ ká bọ́ fi yẹn lẹ̀ tó tẹ̀sí mo ní ẹ má yọjú ẹ ṣáàdúró tì í. tá bá wo ilẹ̀ Ẹ̀gbá àbí ká tẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ yẹn náà ǹjẹ́ ó rọrùn kí baálẹ̀ jẹ lókè kí baálẹ̀ nínú ọ̀sùn jẹ́ ń sálẹ̀. ó pọ̀ rẹpẹtẹ ọ̀dẹ́ ìlọ́tẹ̀ máa kọ̀kẹ́ tó kàn bíi tẹ̀ ti báyà yẹn baálẹ̀ mẹ́ta ló wà mẹ́. tí kálukú dẹ̀ ń ṣe tiẹ̀. bẹ́ẹ̀ ni kálukú dẹ̀ ń ṣe tiẹ̀. Ẹgbẹ́dá níbi tí a ti máa bàyà ṣe yunifásitì baálẹ̀ ti di méjì ń bẹ̀. tó ti yé ti Alápàko Sọgunjẹ kọ́là kọ́kọ́. òun kọ́là kọ́kọ́ o àkọ́kọ́ bá sí àrèké ọ̀dẹ́ ìlọ mẹ́ta náà ní mẹ́ wọ́n ń pè kàn lọ́lọ́ ń ṣògo kí lórúkọ sọ̀fíà yìí tó tún tọ́tún sẹ̀ fi jẹ́ kejì kí làṣó ó tún jẹ́ kejì ẹ̀gbọ́n mi náà tó ń ra lákọ̀ọ́kọ́ kó dájọ́ ọ̀dẹ torí ẹ̀ bára wọn jà wọ́n jọ ṣọwọ́ tó wọ́pọ̀ ẹ wo gùsì baálẹ̀ márùn ló wà ń bẹ̀. márùn-ún. bẹ́ẹ̀ ni ní gùsì kan tuntun. olórí ilé ìfọ̀ tó máa fi jẹ baálẹ̀ ǹjẹ́ wọ́n tiẹ̀ lẹ́tọ̀ọ́ láti jáwé ìléyìn lórí nínú ìlú ẹgbẹ́ bíi baálẹ̀ tí wọ́n lẹ́tọ̀ọ́. ṣe rí dèdè ló ń ta wọn yìí àyè understand ló ń jẹ wọn understand wọn kù díẹ̀ káàtó òun ló ń jẹ wọn nígbà tó bá méjì wà ní Olú of Ifọ̀ wọ́n fún mi lóyè wọ́n fún mi ní Ọ̀tún Amọ̀nàbọ̀ of Ifọ̀ land. Ọ̀tún. bẹ́ẹ̀ ni Ọ̀tún Amọ̀nàbọ̀ of Ifọ̀ land lẹ́tà wọn wà lọ́wọ́ mi ńlẹ̀ mo dẹ̀ reply mo ní kí lọ́ọ̀yà bí reply wọn padà mo dẹ̀ reply pé mo accept ẹ̀ ṣùgbọ́n kọ́ ní sùúrù àwa jẹ́ torí mi kì í jóye kékeré ìjọ mo jẹ́ ààrẹ ìlú mi títí baálẹ̀ iná ìjọ tí mo jẹ́ orílẹ̀ Ifọ̀ náà pé èèyàn jóye ńgbò bá dẹ̀ máa gbọ́dún kan arọ́pá àpàárín o ẹ̀ tí ìṣọdún kan báyìí. àìṣọdún kan ọṣọ ìpòṣù mẹ́ta ni ṣé jẹta àbíjẹ nìkan ló pòṣù mẹ́ta àbí tó ti ń sìn pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run gbọ̀dà fún ìṣọ́ èmi ò bá wọn jà o. ìyẹn baálẹ̀ tó wà ń bẹ ìyẹn baálẹ̀ tó wà ń bẹ bẹ́ẹ̀ ni Ògúnjọbí fún ìṣọ́ Ògúnjọbí ẹ̀gbọ́n mi ni o ní ìbá wọn jà. ìjọ lè sọ̀rọ̀ gbẹ̀yìn tẹ̀jọ̀ bá ń sọ̀rọ̀. tó bá kọjá lórí ọ̀kadà wọn máa ń kí mi tí àmọ̀ kò jù lálákọ̀ fi ń sọ ní màjà màsálà fẹ́ máa kíkan jù lóhun tó ti yé ń sìn gbogbo eléyìí tẹ́ wá bá mi ṣe èmi ò mọ̀ kò tó yẹ. wọ́n ti mórúkọ ti competition lọ sí gbogbo police station mo ti lọ dá wọn lóògùn ní wọ́n pè wọ́n nígbà mo ṣàlàyé fún àwọn ọlọ́pàá náà progress ni mo ń wá náà ló yìí kí ló dé tó cooperate pẹ̀lú mi kò ṣe rí nìyẹn. a ti gbọ́ pé olóyè Olúṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́ ti gbọ́ sọ̀rọ̀ yìí. bàbá tí bàbá wọ Ọbásanjọ́ bá gbọ́ sí 100% èmi ló máa support torí mo mọ̀ pé bàbá wọ Ọbásanjọ́ progress náà fẹ́ fún gbogbo wọn fẹ́ backward bàbá wọ Ọbásanjọ́ náà kẹ̀dẹ̀ ní pẹ̀lú bàbá mi ọjọ́ lọ skul ni Kásùmù Adébáyọ̀ Agbọ́lá ni bàbá tó bí mi tó ti yẹn sìn bàbá wọ Ọbásanjọ́ tó bá gbọ́ sọ̀rọ̀ yìí inú wọn máa dùn pé progress ọ̀dẹ̀ mọ̀ Alápàko bàbá náà mọ̀ Alápàko Sọgunjẹ lò ṣàwà ńgbà kan òòṣà bẹ́ẹ̀ ni tára ẹ̀ dá
tílu kan bá rojú ní gbogbo ògbògùn tílu kan ò bá ráyè ibo Alápàko náà ti ń wá rúbọ Alápàko ṣe wá dẹni ẹ̀ òṣàpọ̀ l'Alápàko ọba ló ayé náà ń bọ́ nílé baba tó dé mi lọ́mọ ọba ló ayé ọba tó ṣà ọba takuntakun bẹ́ẹ̀ ni táà gbọ́dọ̀ bínú dé yẹ ló lè rànjẹ́ bẹ́ẹ̀ ni táwọn ò gbọ́dọ̀ bínú tèmi dẹ̀ mọ́ dáadáa ṣe rí mo jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé ní gbogbo ayé ni pátápátá gbogbo ẹ̀dá tó bá ti súnmọ́ mi máa ń fẹ́ kọ́ ní progress tó ti ń sìn nítorí ìgbà míì wà tí máa fẹ́ ṣènáwó ẹ̀yin ọmọ yìí ìnáwó tí mo fẹ́ ṣe ìnìyàn kọ́bọ̀ padà mi ètò ní iná owó atúnpọ̀ lápò mi nígbà mo ti ṣe dáadáa sí wọn